tó níwọ̀n àgbà tó tún jẹ́ pé dídé ni ti wé adé Ọláolúwa the return of Gbénga Adébóyè Àbẹ̀fẹ́ mu tún ti wá dé lọ́jọ́ ti tòní o. Dídé tí mo wá dé mi pé kí olóko pé kán mọ́ roko bẹ́ẹ̀ sì ni ìpè kó lódò pé kí wọ́n mọ́ rodò ẹ̀sà ìgbọ́mi tán kẹ́ ẹ tó lọ bí gbogbo ni o. Ọláolúwa náà ló tún kí yín o. The return of Gbénga Adébóyè Àbẹ̀fẹ́ jẹ́ngbé tí èlé ọ̀rọ̀ èmi náà kẹ̀dẹ̀kọ́ Ọlọ́run bá mi náà ló pé kó rí bẹ́ẹ̀ ẹ tún gbádùn Ọlọ́run lára mi lọ́jọ́ ti tòní àní bí èbó ti ń gbádùn sìgá bí èbó ti ń gbádùn tíì táwọn Yorùbá sì ń gbádùn ẹ̀kọ mímu ẹ gbádùn Ọlọ́run lára mi bí kà sí nǹkan lọ́jọ́ ti tòní. Ǹjẹ́ mo wá kí aráalé o bẹ́ẹ̀ sì ni mo tún kí ẹ̀yin èrò ọ̀nà mo kẹ́yìn tẹ́ ń láǹfààní láti máa wò mí lọ́wọ́ káàkiri àgbáńlá ayé lọ́jọ́ ti tòní. Mo kí yín pé ẹ ṣeun gan ni kò ní bàjẹ́ fún yín ilé àtọ̀nà tiyín náà kò sì ní dàrú lágbára lọ́wọ́ Ọlọ́run. Orí ètò wo la wá wà lọ́jọ́ ti tòní lórí ètò tá a pè ní amúgbòròdùn àní àwa náà kọ́ Ọlọ́run náà ló pé kó rí bẹ́ẹ̀ ló jẹ́ mọ́ kọrin pé àwa là ń múlé aráàlú dùn Èdùmàrè dákun mọ́ dà wá ń lérú àwa tá à ń múnú aráàlú dùn Èdùmàrè dákun mọ́ bà wá nú jẹ́. Àwọn ètò tá a ti ṣe tẹ́lẹ̀ tẹ́ ti láǹfààní láti wò lórí àwọn móhùnmáwòrán agbágbé wa káàkiri àgbáńlá ayé lẹ́sọ̀ pé ó ti lágbára jù. Ẹ wò mí eléyìí lọ́jọ́ ti tòní atátó iyọ̀dún àlùbọ́sà wa ń bẹ gbogbo ẹ̀ wà ń bẹ káàkiri àgbáńlá ayé. Orí ìkànnì wo gan la wà gan tẹ́ ẹ ti ń láǹfààní láti máa wo ọmọ yín ọ̀rẹ́ yín Ìpadàbọ̀ Gbénga Adébóyè Àbẹ̀fẹ́ tó dolóògbé lọ́jọ́ sí orí ìkànnì tá a pè ní Yorùbá Wàhálà TV. Ibẹ̀ la wà lọ́jọ́ ti tòní ibẹ̀ ni kẹ́ ẹ ti ṣe kíni kẹ́ ẹ máa yí sí kẹ́ ẹ ti máa wò wá lọ́jọ́ gbogbo nígbà gbogbo káàkiri àgbáńlá ayé. Ẹ wá jẹ́ n fi bàfọ́ lọ́wọ́ ọba mi tó láyé ọba mi tó lọ́run ọba mi àlùkárù ọba mi gínígíní ọba mi gínígíní ọba mi jẹ̀gbìní ọba mi àwùrúmọ́ ṣe é gbé ọba mi ẹrù jẹ̀jẹ̀ kábíyèsí rẹ ọba mi o Ọlọ́run bá mu sí fìlà fún ọ Ọlájùlẹ̀ ọ̀run ogómọ̀ ní forúkọ rẹ ọba mi àná ìwọ náà lọ́ba mi òní òun náà tún lọ́ba mi ọ̀la òun náà lọ́ba ọ̀túnla ọba tó jọba látijọ́ Sunday ó tún jọba wọ Monday ó jọba wọ Tuesday ó jọba wọ Wednesday ó tún jọba wọ Thursday àlọ́ náà ló tún jọba ní Friday ṣẹ́ ó tún wá jọba ní ọjọ́ Saturday ó tún jọba títí ó tún padà sí Sunday bẹ́ẹ̀ náà abẹ́rẹ́ pọ́lọ́run bá mi tóbi ọba àlùkárù ògo ni fọ́lọ́run lókè ọ̀run láìláà ìlànà o Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam eriwo ìyá yẹn lẹ́ẹ̀fì mọ̀ pé Gbénga Adébóyè ti dé. Mo ní àlejò lẹ́gbẹ̀ẹ́ mi lọ́jọ́ ti tòní òṣèré orí ìtàgé ni wọ́n àwọn náà tún ṣe pírẹsẹ́ńtà náà mọ́ bíi tiwa báyìí alólòhùn níjọ́ bàjẹ́ ẹ mọ̀ wá gbàgbé bẹ́ẹ̀ bá ti ní kéde àti polówó ọjà ẹ gbé wá sọ́dọ̀ àwa àbàyìn polówó ẹ̀ bẹ́ẹ̀ bá sì ní patí kan tẹ́ ẹ fẹ́ ṣe ẹ invite èmi Ọláolúwa return of Gbénga Adébóyè kí wọ́n bá yín darí ètò kí gbẹgẹdẹ ó gbiná kálárì ò lè jó àgbà kí nǹkan lè gbé nǹkan àní ẹ jẹ́ ń ṣe gẹ́gẹ́ bí ìṣe mi kí n fún yín ní ẹ̀fẹ̀ ká tó lọ sí ọ̀dọ̀ àlejò mi lọ́jọ́ ti tòní ẹ má jẹ́ ń tí ì sí aṣọ lọ́dọ̀ àlejò mi àbí ò tí ì yé yín torí ń bá ti mẹ́nu kí n bá ti kí wọn báyìí àádàbá ètò sọ́dọ̀ wọn àmọ́ ẹ jẹ́ ń fún yín ní ẹ̀fẹ̀ náà káàkiri àgbáńlá yín kí n wá tó tún fún yín lẹ́fẹ̀ mo kí aláṣẹ àtìkan ní iléeṣẹ́ tá a wà lọ́jọ́ ti tòní o mo kí yín pé kò ní bàjẹ́ fún yín mo dẹ̀ kí gbogbo àwọn tó múlé agbára dání wàhálà ò ní dé bá yín àkàndùn ní mú yín lọ́wọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run bá mi Òdùmarè ìyá Táyé àti ìyá Muhammadu àti ìyá Ahmed ẹ lọ pe àwọn èèyàn wá kán wá gbọ́ wa lọ́jọ́ ti tòní torí gbẹgẹdẹ ó gbiná o alárè ó ju àgbà lọ́jọ́ ti tòní. ẹ̀fẹ̀ wo mo fẹ́ sọ ọmọ ọ̀rẹ́ mi kan ti ń lọ sí nọ́sírì o bàbá rẹ̀ náà ló sì fi ṣe kárí oúnjọ a sì gbà fún wọn bẹ́ẹ̀ àwọn òyìnbó ẹlẹ́gẹ̀ẹ́ bẹ́ẹ̀ bá ti dé sílé wọn àkọ́sórí bẹ̀rẹ̀ yóò ní welcome sir ẹ tí ẹ béèrè ń táwà kan school mo ní ọ̀dà kúkúrú mọ́ káńsó adìyẹ mi èyí tí mo rà ó kó sí kòtò bàbá bá ń gbé gbígbé tí mo gbé gbígbọ́n ló ń gbọ́n bọ́mọdé ó kú àgbà ló ń dà. Mo ló tiẹ̀ dá o mo ní ẹ̀yin bàbá rẹ̀ ń kọ́ my daddy is not around you want to see my daddy abi mo ní yes I want to see your daddy so you want to deliver message for my daddy abi mo ní mo fẹ́ fún daddy ẹ ní message ni àmọ́ ngbà tí ǹdẹ̀ ti rí daddy ẹ ń lé yẹ mọ́ ọ lọ ọ̀dà mọ̀mọ́ ẹ̀ ń kọ́ mọ́mì mi ṣé tí mo bí sí pẹ̀lú máà tó máa ń wá yẹn lọ́wọ́ mo ní máà ń wo nìyẹn o ẹ wo oversap ọmọ ìyọ́ lágbára pọ̀
bí kà sí nǹkan irú ọmọ bẹ́ẹ̀ ó yẹ kéèyàn máa bí wọn kéèyàn máa fi wọ́n sọ́lé ṣérú ọmọ bẹ́ẹ̀ wà ní lọ léèwé béèyàn bá bírú ọmọ bẹ́ẹ̀ Ọlọ́run dákun ṣàánú wa àwa náà ò sì ní síyàwó fẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run nígbà tí bàbá ọmọ dé lọ́mọ bá sọ ọ̀rọ̀ di orin o lọ́mọ bá ní oh God fine God thank God bàbá mi di méjì bàbá mi di méjì ìkan tó kó dé ìkan ń bẹ ní yàrá tó ń ṣeré pẹ̀lú mọ́mì bàbá mi wá lánàá bàbá mi yẹn wá ń jẹta bàbá mi yẹn wá ń jẹrin o ojoojúmọ́ náà máa ń wá o tá a ṣeré pẹ̀lú mọ́mì bàbá mi oníhùnmù kì í kúkú gbélé dáadáa ṣùgbọ́n bàbá mi tó yẹn oh God fine God bẹ́lẹ̀ bá ti kú òǹlé anytime any day ṣáṣá nìyẹn máa ń wá o àǹtí májú student torí a máa fún mi lówó a dẹ̀ tún máa fún mi sweet ọjọ́ cake ọjọ́ buns kòǹkì dẹ́gbélé wa o bàbá mi oníhùnmù kòǹkì tiẹ̀ fún mi lówó àmàlà dúdú ní ṣáṣá bàjẹ́ búrẹ́dì àjẹkọ kì í tiẹ̀ ò pé súnyàn àmọ́ bàbá mi tó yẹn kò mọ làtòwó kọ o Ọlọ́run ṣáájú jáde láyọ̀ kàn ṣetán bó ṣe é ṣetán ẹ rí i pé yóò fún un lówó Ọlọ́run jẹ́ ní bàbá kẹta tàbí kí n ní bàbá kẹrin tàbí kí n ní bàbá karùn-ún kówó mi ó lè bá a pọ̀ aláàjì Isiaka Pàkúnlé o àbí bàbá mi lẹ́yìn náà ìyẹn ni bọ̀dà Aláolú ìtọ́nà Gbénga Adébóyè á jẹ́ pé pẹ̀lú Isiaka Pàkúnlé pẹ̀lú bọ̀dà Aláolú bàbá mi di mẹ́rin mo ní mẹ́ta tiẹ̀ ti tó aláàjì sinna ni no count me out ṣẹ́rí tí bàbá ọmọ ìgbọ́rọ̀ yìí ní kí ló ṣe ọkàn fàdáyọ ni bó ṣe fàdáyọ bá ẹ̀kan lé everybody káàkiri níbẹ̀ so ẹ̀yin lẹ wá ń bá yàwó mi mo lé mi kọ́ ìwọ lè mi wá rí tọmọ rẹ fi sọ yìí pé ká fi mẹ́sẹ̀jì lẹ̀ fún ọ ọlọ́mọjà dààmú káàkiri àgbáńlá yìí a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní tí ì gbọ́ nǹkan kan Olúwayé of General Entertainment náà ló ń kí Ọláolúwa the return of Gbénga Adébóyè MC Wonder ni mò ń jẹ́ káàkiri àgbáńlá yìí ẹ jẹ́ n lọ sọ́dọ̀ àlejò mi lọ́jọ́ títòní kẹ́ wá gbọ́ pẹrẹpẹrẹ ọ̀rọ̀ comedian ni wọ́n báwa náà ṣe jẹ́ comedian làwọn náà àwọn náà tún jẹ́ òṣèré orí ìtàgé ńlá àwọn náà tún máa ń ṣe pírẹsẹ́ńtà gbọ́ gbẹ́gẹ́dẹ́ ọ̀rọ̀ lọ́jọ́ tòní torí àwọn interview tòní yóò lágbára pọ̀ wá nǹkan fìdílé má jata báyìí níta bá ń jata lọ́wọ́ kò ní fẹ́ pè omi ní kẹ́ mọ́ kò ní páyín lórí àlejò mi ẹ rí i pé wọ́n rà rẹ́rìn músẹ́músẹ́ ọmọ tó rí rùmúrùmú bẹ́ẹ̀ fún etí odò báyìí Ọlọ́run níjà dààmú ẹ bá ń kí gbogbo ara lé kẹ́ ẹ tó wá bá ń dárúkọ yín fún wọn lẹ́kùnrẹ́rẹ́. gbogbo ara lé mo kí yín o ẹ kú àkókò yìí níbikíbi tẹ́ bá ti ń gbọ́ wa orúkọ mi ò yí padà èmi ọmọ yín olólùfẹ́ yín Ọláìdé ọmọ Ọlárẹ̀wájú náà ni. Ọláìdé ọmọ Ọlárẹ̀wájú ẹ káàbọ̀ sórí ètò. olóòtú orí ètò ni bó lẹ ṣe rí tó wá yìí sí. ọwọ́ méjèèjì mo fi kó kìsì fún ètò yìí. kò yẹ ọwọ́ kọ́ ló yẹ kẹ́ ẹ kó kìsì fún mi ló yẹ kẹ́ ẹ kó kìsì fún. olóòtú mo ń jẹ́ ìgbà tí ń dàkú. òdi ọwọ́ wà o. òdi ọwọ́ yẹn lè nà báyìí ẹ dá padà sọ́dọ̀ yín ni ẹnu ní kẹ́ ẹ nà sọ́dọ̀ tèmi. olóòtú ẹ gbà. ọwọ́ yẹn ó dúró pa síbẹ̀. mi wà mọ́. ẹ ṣeun káàkiri àgbáńlá ayé lórí ètò tá a pè ní amúgbòròdùn náà la wà inú yín ò sì ní bàjẹ́ láíláí forever. a gbọ́ pé òṣèré tíátà ní àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni òṣèré tíátà ni mí tó dájú. òṣèré tíátà ní tó dájú. ó kọ̀nfàmù. kọ̀nfàmù ni apá àti wèrè. ẹ̀yin náà máa ń so oògùn o torí àwọn tíátà ń so oògùn àbí mo parọ́ ni èmi àti ńlá jọ ń sọ àwọn aráalé ò gbọ́. ẹyọ ọmọ Nàìjíríà èmi ò ṣoògùn o àmọ́ tí wọ́n bá ti là ṣoògùn mo ṣoògùn. ní tí mo fẹ́ gbọ́ náà ni. olóòtú tó ń bá sọ wípé à ń ṣe oògùn mo ṣoògùn àmọ́ èmi ò ṣoògùn. àmẹ́yìn ò ṣoògùn torí ń jáwọ́ ní Ṣọlá Fájọnrẹ́ mi mọ̀ bóyá ẹ̀ mọ̀ nínú tíátà Ṣọlá Fájọnrẹ́ ó láwọn ọmọ ṣoògùn torí iṣẹ́ tíátà oníṣẹ́ ayé ni o ó náà lọ location gbà mí báyìí wọ́n kàn ṣèjúmọ́ kámẹ́rà ni kámẹ́rà ọba sì mọ̀ ṣomi bí ẹni pé wọ́n gégi tí ń sunkún mo ní sólò tó ní bẹ́ẹ̀ ni o
ló jẹ́ mi náà bí yín pé ẹ̀yin náà máa ń ṣoògùn. tẹ́ ẹ bá ní mo là á o torí pé Jésù mo gbójúlé ànábì mo fẹ̀yìntì. ẹ gbójúlé Jésù ẹ tún wá fẹ̀yìntì ànábì. mo ti wá náwọn ìyá mi ọ̀pàkẹ́ alákẹ́ mọ́ mi. ẹ tún gbé bà fún wọn. àmọ́ Jésù mo gbójúlé. mo sọ bẹ́ẹ̀ náà ọyá dá padà sọ́dọ̀ Jésù kò ní bàjẹ́. Yes, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ òṣèré tíátà yìí ẹ ti kú nínú fíìmù tó mélòó nínú fíìmù bíi mélòó lẹ ti kú ṣe mọ̀ páwọn tíátà mọ̀ ń kú nínú fíìmù wọn kàn yìnbọn mọ́ wọn ká o wọ́n ti ní oró kò ti kú nù nígbà bá tún rí nínú fíìmù bòmí wọ́n tún ṣe pé ká o ó ti ní oró wọ́n tún lè rí nínú fíìmù bòmí ọkàn lè jẹun ọkàn kú yóò ti tó nínú fíìmù mélòó tẹ́yìn ti kú nú ẹ̀. ẹ mọ̀ parọ́. ẹ̀rù kú mọ́ ń bà mí mo sì láìka ayé ìfẹ́ kún un fíìmù. ibi inú fíìmù ni kì í sojú ayé. mo mọ wọ́n ní ká máa fi iná jára wò torí ọ̀run àpáàdì kò sẹ́ fẹ́ kú. èmi ì fẹ́ kú nù fíìmù. ẹ ì fẹ́ kú nù fíìmù. bẹ́ẹ̀ni. so n tẹ́ ń sọ ní ìsinmi pé ẹ ti kú nínú fíìmù kankan rí. ṣé mo rántí. ó ti wà àmọ́ kò ṣeé kà àmọ́ ì fẹ́ kú. ẹ má jà kú jà lóòótọ́ ọ̀rọ̀ kú là ń sọ yìí. ọ̀dà kò burú. ó sojú ayé ó sojú àlà ikú ò dà. ikú ò dà. ọ̀dà mo tún wá fẹ́ béèrè kan lọ́wọ́ yín yóò ti tó fíìmù mélòó tẹ́ ẹ ti kópa nú ẹ̀ tábà ní kàkà méní méjì yóò ti tó mélòó. ó ti pọ̀ o olóòtú tá a bá ní purọ́ tanra wa jẹ. ẹ kà fún wa ẹ já mọ̀ ẹ mẹ́sàn-án. mo kópa nínú Èjìrẹ́ Ìjọ̀gbọ̀n mo kópa nínú Ìtànná ó di méjì. mo kópa nínú Àrọ̀nì. Àrọ̀nì. olóòtú. Àrọ̀nì. yóò lè díẹ̀ fíìmù wọn lágbára díẹ̀. mo gbọ́n gbà pé. mo sọ orúkọ fíìmù àyàbí tẹ̀ ṣe gbà. Àrọ̀nì mo gbọ́n gbà yẹn tán lẹ́ ń ya fíìmù yẹn lọ́wọ́ pé Àrọ̀nì pẹ́yìn náà wá wọ ìsàlẹ̀ omi lọ ẹ lọ ń bá àwọn Àrọ̀nì ibẹ̀ pé ẹjọ́ ṣe mítìn kan kó tó àdí pé ẹ padà wá kẹ́ ẹ tó padà wá ya fíìmù yẹn ìfún gan nígbà tí kámẹ́rà máa ń ya kinní lọ́wọ́ tọwọ́ ń ro Àrọ̀nì gangan jáde láti inú omi ó wá gbé kámẹ́rà dání báyìí ó ń bá yín ṣùtì ẹ̀ àbó nǹkan. olóòtú. olóòtú. mọ̀ ń jẹ́. ẹ já mọ̀ sí tó bọ̀. ibi tẹ́ gbé mi náà ti lágbára. kò ní bàjẹ́ káàkiri àgbáńláyé so inú àwọn fíìmù tẹ́ ti kópa díẹ̀ tẹ́lẹ̀ kà ń bẹ̀ fún wa náà lẹ ti sọ̀hún nínú Èjìrẹ́ Ìjọ̀gbọ̀n yẹn ipa wo lẹ̀yin kó ń bẹ̀. Èjìrẹ́ Ìjọ̀gbọ̀n èmi ni mo bí àwọn Èjìrẹ́ Ìjọ̀gbọ̀n. bẹ́ẹ̀ ti ṣe wà yín lẹ bí wọn. èmi mo bí wọn o àwọn ọmọ ẹ wo tàwa ṣàfẹ́ tọrọ ọmọ ẹ já mọ belédùà. kó fún wa lọ́mọ gidi. fún wa lọ́mọ o kádẹ́mọ́ kanjú tùlú ọ̀hún ìgbà rẹ̀ ò ká gbọ́n. torí pé gbogbo ẹni tó bá ti ń kanjú pé mo fẹ́ ṣe lágídí tó bá ní dúró de kádàrá dúró de kádàrá etí ẹlòmíì ò gbọ́ kí n lọ kádàrá ó dàbí pé ó ń sùn sẹ́yìn kádàrá àwọn èèfẹ́ gbọ́ sétí tó ṣẹlẹ̀ ní Èjìrẹ́ Ìjọ̀gbọ̀n mi. tó ṣẹlẹ̀ ń bẹ̀ nù ọ̀rọ̀ lẹ́gbọ̀n wò káàkiri àgbáńláyé ó ẹ̀yin àlejò mi yóò ti wá tó bí ọdún mélòó báyìí tẹ́ ẹ ti ń bẹ̀rẹ̀ iṣẹ́ ká máa ṣe tíátà yìí tẹ́ ẹ ti ń ṣe bọ̀ yóò tó bí ọdún mélòó báyìí ní ìsìn. ó ti ṣe díẹ̀ o ó ti pẹ́ ó ti ṣe díẹ̀ gbogbo wa la mọ iṣẹ́ wa yìí ìpè Olúwa ló ní gbígbéga tí n bá ń kà ní ọdún tí mo ń kà ní ọjọ́ yóò ti máa lọ bí 20 ọdún. yóò ti máa lọ bí 20 ọdún. because ẹ mọ̀ pé ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ fi mú àmọ́ ṣe àpé àwọn Yorùbá máa ń ní ẹni tí kòkó ẹ̀ bá yè òun ló mọ̀ ọ́ lọ nínú iṣẹ́ tá à ń ṣe yìí ó ti ṣe díẹ̀ ó ti pẹ́ kọ́lọ́ fún gbogbo wa lérè. àmì Ọlọ́run Èdùmàrè kó jẹ́ kí kòkó gbogbo wa ó yè kán lè sọ páwa náà mọ̀ ọ́ lọ. yes mo ti gbọ́ gbogbo ohun tẹ́ ẹ sọ ní apá abẹ́hùn àlejò mi bàbá wa bí ni àwọn ìdojúkọ wo ló wà nídìí iṣẹ́ tẹ̀ ń ṣe gan-an ìdíṣẹ́ àwọn ìdojúkọ wo ló wà ń bẹ̀. ìdojúkọ tá a máa ń rí ìdojúkọ wà o because gbogbo wa náà la mọ̀ pé kò sí iṣẹ́ tí ò ní ìdojúkọ tiẹ̀. nínú iṣẹ́ yìí ìgbà míì wà tẹ́ máa lọ síbi ibi iṣẹ́ mi ẹ máa bẹ̀bẹ̀ ni
kẹ́ ẹ tó lè rówó oúnjẹ gbà. Ibi iṣẹ́ mi wà tó yẹ pé ẹlòmíì àtẹ̀dísẹ́ pé kò sóòtẹ́ o owó ara yín lẹ ti máa arrange hotel fúnra yín. Àìmọye iṣẹ́ la máa lọ láti Ìbàdàn lé Èkó tó yẹ pé 20,000 ni a máa rí gbà. Kò yé mi o, ẹ fẹ́ lọ yaṣẹ́ lẹ́kọ̀ọ́ ẹ wọkọ̀ lọ ẹ sì wọkọ̀ bọ̀ ẹ jẹun ẹ sì kó pátákúntákún kò tún ní jẹ́ tòsí Èkó wọ́n wá ní 20,000. Ọlágbára pọ̀. Ibòmíì dẹ́wà tó yẹ pé ẹ máa lọ ṣiṣẹ́ yẹn inú yín á dùn wá lé ní tẹ́yìn ká wọ pé Elédùmarè ò ṣe iṣẹ́ rẹ̀. Ibòmíì dẹ́wà tó yẹ pé tẹ́ ẹ máa débẹ̀ ṣe bẹ́ẹ̀ tó fún yín 20,000 sí gbìyànjú. Ẹ nígbà kọ́ tó pé kòkó òun ò tí ì yè níbi pé yóò mọ̀ lọ. Tó bá ti yè èèyàn náà àkọsí èèyàn ó já kí a sọ o. Kò tí ì yè ká mọ̀ bẹ̀ Elédùà kó bá wa fomi sí ajílẹ̀ sí kí kòkó lè yè káà náà lè sọ lójú aráyé pé kòkó wáyé o àmọ́ lọ. Àmì Ọlọ́run Èdùmàrè àmì Ọlọ́run tó ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ lẹ́nu àlejò mi báyìí. Àlejò mi ẹ dákun bó lẹ ṣe ń ṣe gan bẹ́ẹ̀ bá fẹ́ lọ location tó yẹ pé ẹ sùn ọ̀hún ní location ẹ sì kọ́ ọmọ àtọkọ sínú ilé bó lẹ ṣe ń ṣe ṣe ẹ ti wá mọ́mì kan fún dádì mi pé kán máa mójútó àwọn àti dádì ṣe ẹ wá fún wọn. Olóòtú iṣẹ́ wa ń gbà kí companion èèyàn ṣe bí àyè gba èèbò díẹ̀díẹ̀. Àyè gbé èèbò. Kí companion èèyàn kó ní understanding tọ́lọ́n bá yàn fún yàn tẹ́yìn ò yàn fún rẹ̀ yàn á dàbí pé èèyàn lèèyàn mọ̀ ṣe ni. Because tó bá yẹ pé a máa ń gbọ́ pé ẹlòmíì kọ́ ìyàwó ẹ̀ tó dé láti fi iṣẹ́ ó ti bá àwọn ọmọ mi kan bẹ́yẹn but Ọlọ́run ṣàfún wa ṣe a ní ṣòro níbi yẹn. Ní ṣòro níbi yẹn ẹ sì ní lágbára lọ́wọ́ Ọlọ́run àmì Ọlọ́run Èdùmàrè. ọ̀rọ̀ náà lẹ tún ti gbọ́hùn ẹ̀yin aráalé tẹ̀ ń láǹfààní láti máa wò wá káàkiri àgbáńlá. Olóòtú ètò yìí tí ń darí ètò lọ́wọ́ náà ni Ọláolúwa Return of Gbénga Adébóyè Àbẹ̀fẹ́ jẹ́ngbé tílẹ̀ ọ̀rọ̀. Àlejò mi mo tún fẹ́ béèrè lọ́wọ́ yín torí àwọn ìbéèrè ń tawọ́ tasẹ̀ nínú mi. Fíìmù wo àbí location wo gan lẹ lọ tó yẹ pé nígbà tẹ́ ẹ lọ bẹ̀ ẹ bá wọn ya fíìmù nígbà wá padà wálé ẹ wá jókòó báyìí ẹ wá fẹ̀yìntì lórí àga àgbàǹta ẹ wá dún pé location ẹni tí mo lọ yìí tá a ti jọ lọ ya fíìmù yìí òun lọ dáa jù láyé tó epo ní mo lọ tó wá múnú yín dùn location wo lẹ lọ tó múnú yín dùn jù láyé. Location Ẹniọlá Ọ̀bánijésù. ìwé níjọba ni Jésù. Marketer. Location mo rántí orúkọ ẹṣẹ gan. CNS. Mo délé báyìí mo kọ́kọ́ ní àwọn ẹ̀yin ọmọ kí lẹ fẹ́ jẹ kíní wà nílẹ̀. owó pọ̀. gùn mí o. galegale. Olóòtú owó gùn mí. ẹ kò díẹ̀ lẹ́ẹ̀kẹ́ tó lọ láàárọ̀ yìí. ẹ kò díẹ̀ lẹ̀ nínú owó yín bí sì ń gùn yín ẹ kò díẹ̀ lẹ̀ nínú owó ọ̀hún kẹ́ tó lọ láàárọ̀ yìí. ẹ sọ pé. ẹ kò díẹ̀ lẹ̀ nínú owó ọ̀hún kẹ́ tó lọ láàárọ̀ yìí. stop síbẹ̀ ló ti sọ. ọ̀yá mò ń gbọ́ ìgbẹ́ délé ó wá ń gùn yín. ẹ̀yọ́ ọmọ ẹ já lọ bàdà múrí ń tọ ògúnfe. mo gé ògúnfe. ìrètí owó dádì. yóò dáa fún ọ. mo gé ògúnfe wọ́n ṣe ni wọ́n gé fún mi rè. ṣàǹkàṣàǹkà báyìí. mo wá wé èlùbọ́ dúdú. a ṣe pátí ọjọ́ yẹn a ṣe pátí ni wípé mo wá sọ pé ìwọ lọ CNS tó bá ti ń worí igbá báyìí àlùbáríkà ìbùkún kò wọ orí iṣẹ́ yẹn gbogbo àwa tá a kópa ń bẹ̀ kárí èrè kógo wa ti buyọ ọ́nù ẹ̀ ẹni tó níṣẹ́ kó rí èrè ṣé Yorùbá mi ò ní pọ́jú bá ní kó ti fèrè dẹ́kọ̀. àmì mo ti wá yọ pọ́ìntì kan nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí torí àwọn tó wà nílé àwọn náà ń gbọ́ wa báyìí wọ́n ń wò wá mo yọ pọ́ìntì kan nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹ nígbà tẹ́ ẹ délé tẹ́ ẹ ti location yẹn dé ẹ wá lọ ẹ ṣe patí pé inú yín dùn pé location tí mo lọ yìí ọlọ́dà jù láyé ẹ wá ṣàdúrà fún ẹni ọ̀hún mo wá rí nǹkan kan yọ ń bẹ̀ pé bírò èmi ní ti bá fẹ́ ya fíìmù mo gbọ́dọ̀ máa múnú àwọn tí n bá ń pè sínú mo gbọ́dọ̀ máa mú dùn torí pé àṣẹ ń bẹ lórí ahọ́n tiwọn náà ẹ̀yin tẹ́ ẹ sì ń wò wá náà bóyá mú fìlẹ̀ yín náà àbí kan ẹ gbọ́dọ̀ tún máa múnú wọn dùn káwọn náà lè máa ṣàdúrà fún pé fíìmù tí mo lọ ṣe yìí Ọlọ́run jórí báyìí
ọgbọ́n nìyí mo ti kọ́gbọ́n àwọn aráalé náà sì ti kọ́gbọ́n bẹ́ẹ̀. location wo lẹ wá lọ tó yẹ pé ńgbà tẹ́ ẹ délé lẹ lọ gbé àfọ̀ṣẹ́ báyìí lẹ́nu ìfẹ́ àwájọ ọpọ́n ọgbọ́ o ọlùkùnrin lọ́sàn ọlùkùnrin lọ́ ayé ẹ̀yìn àṣàlù ọ̀run location tí mo lọ ìwọ̀n ṣe dáadáa fíìmù yìí bó ṣe rí bí ó ṣe rí lélẹ́yìí má jọ jáde bọ̀rọ̀ má jọ ṣe gbá lóòótọ́ mo kópa ń bẹ́ òkìní kankan location wo lẹ lọ tó rí bẹ́ẹ̀. olóòtú location tí mo lọ àbí mo bá invite yín sí Nemi tí wọ́n ti ń sọ ọmọ ló kọ ok. màmá mi ló bímọ. màmá tí màmá yín ó ti tọ́ ọmọ ọdún mélòó. ó ti fẹ́ tó 90 o. ó sì dùn lẹ́nu tí náà pé màmá yín bímọ bó lẹ́sìn sọ fọ́kọ yín gan pé màmá yín bímọ. àmọ́ ni mo gbà á ló gbọ́ bèbí. ọ̀dà bóun bàbá yín gan ó ti sọ pé bó ni o lágbájá màmá rẹ bímọ. mo dọ́gbọ́n bẹ̀rẹ̀ gan-an ní dọ́gì làwọn ṣe. dọ́gì. lọ́wọ́ adoyún. láìla. ogun rè. ìlànà àwọn ohun ètí ìtóbi kìíní o. ẹ wò débẹ̀. so Nemi location tẹ lọ ní nǹkan tẹ́ ń try láti sọ yẹn. olóòtú. ó dorí kodò. olóòtú. ṣé dandan ni ẹran mi lẹ́wọ̀n ni. kò sọ̀rọ̀ ẹ̀wọ̀n ń bẹ̀. I cry for myself. Don't cry for yourself. ṣé dandan wá ní ẹran mi lẹ́wọ̀n nítorí pé mo wá prógámù. ta tó ń bẹ̀ tó fẹ́ mú yín kò sẹ́ni tí ó mú yín ẹ sọ ẹ là mọ́lẹ̀. location wo ni ó ti pọ̀ àmì. ẹja mọ bẹ́tò lọ. ká tún mọ bẹ́tò lọ ẹ ti sọ ká tó kú lórí ètò lọ́jọ́ tó ní. káàkiri àgbáńlá ayé káàkiri dúníyàn ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ lórí ètò yín ètò wa tá a pè ní amúgbòròdùn amúlé ẹni dùn káàkiri àgbáńlá ayé ọláolúwa náà rèé ọmọlójú olódùmarè the return of Gbénga Adébóyè Àbẹ̀fẹ́ olúwayé of general entertainment káàkiri àgbáńlá ayé èmi náà kẹ̀dẹ̀ tún kọ́ ọlọ́run bá mi náà ló pé kórí bẹ́ẹ̀ lórí tẹlifíṣàn tá a wà tẹ́ ẹ ti ń láǹfààní láti máa wò wá kitikiti káàkiri àgbáńlá ayé ó náà la pè ní Yorùbá Wàhálà TV bẹ́yìn bá ní kéde àti polówó ọjà ẹ kàn sí wa nọ́mbà wa ló ń lọ lójú mọ́ márùn-ún wa bẹ́ẹ̀ mẹ́sẹ̀gì wa déédéé ni bẹ́ẹ̀ bá fẹ́ ṣèkéde àti polówó ọjà ẹ kàn sí wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì fẹ́ lo èmi Ọláolúwa fún kéde àti polówó ọjà àbí fún MC ẹ dọ́dọ̀ èmi Ọláolúwa náà èmi náà bá yín dòwò pọ̀ ajé ó sì bùgbàjẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run torí kò sí ọjà táwa bá polówó àbí iléeṣẹ́ tá a bá gbé jáde tí kì í tà májẹ̀mú Ọlọ́run pẹ̀lú tiwa nù àwa náà kẹ̀dẹ̀ tó kọ́ Ọlọ́run bá mi náà ló pé kó ṣe kíni náà ló pé kó rí bẹ́ẹ̀ ẹ ṣeun ẹ ti ń gbọ́rọ̀ lẹ́nu àlejò mi látàárọ̀ ẹ dẹ̀ ti ń kọ́gbọ́n ń bẹ̀ ibi tí mo tún wá fẹ́ yà sí lágbára àlejò mi bẹ́ẹ̀ ti ṣe ń ṣiṣẹ́ eré orí ìtàgé yìí tẹ́ ń ya gbogbo fíìmù mọ́ra wọn nǹkan mọ́ra wọn àwọn tí ń wò yín lókè tó ń pẹ́ mo fẹ́ dàbí ọmọbìnrin tó rí rùmùrùmù yìí tó ń ya fíìmù ẹ wo pátó kó nínú fíìmù yá mo fẹ́ dàbí tiẹ̀ ìmọ̀ràn wo lẹ lè fún wọn. ìmọ̀ràn tí mo lè fún àwọn tó ń wò wá lé ni pé bá méjì lèyìn mọ́ bá débi iṣẹ́ tíátà iṣẹ́ ìwú mi mo fẹ́ ṣe àti mo fẹ́ dàbí àǹtí lágbájá mo fẹ́ láǹtí ṣe máa ń ṣe tán ṣe máa ń wọṣọ mo fẹ́ràn rẹ̀ ìmọ̀ tó dáa jù tí n bá fún wọn ni pé ìtẹ̀yàn bá lọ sí ibi iṣẹ́ lè mọ kọjú mọ́ and má wo pé àǹtí kan wọ́n ti ògo ni wọ́n mo fẹ́ dàbí àǹtí Bukky Wright táǹtí Bukky Wright bá wọ tó bá lo wig sórí báyìí ó mọ kàn sá ìwọ náà bá máa sáré kàtàkàtà àti odò àti gègéré wàá kàn máa bẹ́lu gbogbo ẹ̀ ni o ò ní mọ̀ làkọjá àǹtí Bukky Wright o ò ní dúró wo làkọjá tiwọn yẹn kò ní òkè táǹtí yẹn ṣètò èmi náà fẹ́ tó lágbájá tí mò ń tẹ̀lé mutí èmi náà fẹ́ máa mutí. lójú ẹsẹ̀ ni wọ́n fẹ́ mutí ẹ ò fẹ́ mọ bó ṣe débi ọtí yẹn gan. ọmọ bóyá nǹkan kan ló fà á. tó fi débi ọtí bóyá dùnú kan làǹtí yẹn wọ́n ti lo challenges kan ọlọ́wọ́ á jẹ́ kí wọ́n já sọ́nà àti bá náà ìwọ kan àti màá ti mutí ìwọ náà bá ní dáàdi wa o bọ́dá wa o ẹ jẹ́ ká ṣe gbogbo nǹkan lẹ́sọ̀lẹ́sọ̀ iṣẹ́ tíátà ní ìlànà ó ní kíkọ́ ó ní iṣẹ́ àti àṣà wà nínú iṣẹ́ tíátà ká fi ara balẹ̀ ẹ̀ ń bá fẹ́ kọ́ kó kọ́ dójú àmì mo fẹ́ ṣe bíi lágbájá o ò mọ tí lágbájá yẹn ti là kọjá oríṣiríṣi ara ló wà nínú iṣẹ́ wa lóòótọ́ àmọ́ orúkọ rere ó sàn
kéèyàn kíìpù orúkọ ju kéèyàn borúkọ jẹ́ lọ. ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ lẹ́nu àlejò mi káàkiri àgbáńlá ayé. ẹ jẹ́ wá máa lọ lọ́jọ́ ti tòní lórí ètò kí n tún lè wá lọ́jọ́ míì lọ́jọ́ rí o. Ọláolúwa náà ni mò ń jẹ́, the return of Gbénga Adébóyè àbẹ̀fẹ́ jẹ́ngbé tí ọlọ́rọ̀. Olúgbénga Adébóyè yín náà rí, èmi náà kọ́ Ọlọ́run ló pé kó rí bẹ́ẹ̀. Agbọ́n mi ní wọlé ẹja, apàjùbà ní wo ti àparò. Àlejò mi, ẹ bá ń dárúkọ yín lẹ́ẹ̀kan sí kẹ́ bá ń sọ fara lé pé ó tún dìgbà míì. ẹ̀yin aráalé, ojú tẹ́ fi ń wò wò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wò ní di. Àmì Ọlọ́run. àwọn ni wọ́n lè mọ̀ pé mi. Àmì. èmi ní lè mọ̀ wá. Àmì Ọlọ́run. orúkọ mi ò yí padà o. èmi Ọláìdé, ọmọ bíbí Ọlárẹ̀wájú yín náà ni. mo sọ pé ó dìgbà kan náà. ẹ ṣeun káàkiri àgbáńlá ayé bí n bá sọ pé mòròvúà ṣanṣan chùnchùn ìtumọ̀ rẹ̀ ni pé ó dàbọ̀ á pàdé láyọ̀ àtàlàfíà ó dàbọ̀.